lóòótọ́ ni Gomina Ademola Adeleke ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ní báyìí tí omi agbo òṣèlú Nàìjíríà máa ti ń rú gbùdùgbùdù báyìí, ọ̀pọ̀ àwọn olóṣèlú kan ló máa ti ń bọ́ sínú ẹgbẹ́ òṣèlú mìíràn pẹ̀lú bí àwọn olóṣèlú Nàìjíríà bí wọ́n ṣe ń kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí òmíràn. Làwọn ọmọ Nàìjíríà tí wọ́n fi ẹnu kò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ademola Adeleke pé òun náà máa ti ń la ìtàn báyìí láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Kódà àwọn kan ní ìmọ́lẹ̀ ti fẹ́ wọ inú òkùnkùn lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, èyí tó túmọ̀ sí pé gómìnà Adeleke tí ọ̀pọ̀ mọ̀ sí ìmọ́lẹ̀ ó fẹ́ lọ sí ibòmíràn pẹ̀lú bí àwọn ọmọ Nàìjíríà bí wọ́n ṣe wá mú ariwo rẹ̀ bọnu báyìí wípé fẹ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí òmíràn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ademola Adeleke ó ti sọ bó ṣe ń lọ o ní ìhà tirẹ̀ nínú àlàyé tó mọ̀ ṣe lójú òpó X rẹ̀ ní ọjọ́ sátidé o tí ń ṣe ọjọ́ karùn-ún oṣù keje ọdún 2025 yìí. Adeleke táwọn èèyàn tó mọ̀ sí ìmọ́lẹ̀ ó mà kéde pé òun sì ń ṣe olóòótọ́ sí PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní tòun o, òun ò níbi kankan tóun fẹ́ lọ. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun náà ó mà sọ wípé ọmọ ẹgbẹ́ òṣèlú PDP sì lòun tọkàntọkàn. Ìpè ọlọ́kan òjọ̀kan ó ní mo ti ń gbà láti nǹkan bíi wákàtí díẹ̀ sẹ́yìn tí wọ́n ń béèrè lọ́wọ́ mi pé ṣé mo ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Lóòótọ́ ni mo fẹ́ fi dá yín lójú pé ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ lọ fọkàn balẹ̀, olóòótọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP sì ni mí o, kò sí gìrì kankan. Gómìnà Adeleke ló kéde bẹ́ẹ̀. Ó ní àfojúsùn òun kò mọ̀ yípadà bí òun yóò ṣe mú àwọn kókó márùn-ún tó ń ṣe ìlérí rẹ̀ fún àwọn èèyàn Ọ̀ṣun ṣẹ ó mọ̀ ló mà jẹ́ òun lógún o. Adeleke wá fi kọ́rọ̀ rẹ̀ pé kí ẹnikẹ́ni kó má ṣe gba àhesọ ọ̀rọ̀ tó máa ń lọ láàrin ìlú wípé òun mà ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n má gba ọ̀rọ̀ náà gbọ́ rárá o. Ó ní kí wọ́n máa ṣe àtìlẹ́yìn fúnjọba òun lọ o. Àyípadà oríṣiríṣi ó mà ló máa ń wáyé o lágbo òṣèlú Nàìjíríà báyìí pẹ̀lú bí àwọn ẹgbẹ́ òṣèlú tuntun bí wọ́n ṣe ń dìde ní ìgbáradì fún ìdìbò ọdún 2027. Èyí máa mú àwọn kan fi ẹgbẹ́ tó gbé wọn dépò sílẹ̀ tí wọ́n sì ń darapọ̀ mọ́ ẹgbẹ́ mìíràn kiri o. Àwíjàre àwọn ẹgbẹ́ alátakò náà ó mà ní wípé Nàìjíríà kò gbọ́dọ̀ di orílẹ̀-èdè ẹlẹ́gbẹ́ òṣèlú kan. Wọ́n fi kó ọ̀rọ̀ wọn wípé ohun tí ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Bọ́lá Tinubu fẹ́ nìyẹn, ṣùgbọ́n àwọn kò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú kan ni yóò wà ní Nàìjíríà. Bẹ́ẹ̀ sì ni APC náà kò yé sọ wípé òfò ọjọ́ kejì ọjà ó ní àwọn alátakò yóò mà bá dé o nínú ìdìbò ọdún 2027. Kí Ọlọ́run ọba Elédùmarè kó dá ẹ̀mí èmi àti yín ju ìgbà náà lọ o. A kú ìsinmi òpin ọ̀sẹ̀. Àdúrà gbolúwa Tóyìn ló ń káròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe pẹ̀lú YouTube channel wa o. Kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá. A kú ìsinmi òní onílọ́jọ́ àìkú èmi àti èrè àní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ lágbára Elédùmarè.